ẹ̀ ṣe pé bọ̀dá mi ilé ìtakọ̀ wá jókòó sí bíbá yóò ti lé wákàtí kan ti takọ̀ jókòó sí bẹ́ẹ̀ pé wọ́n kọ́ mọ̀ pa wà ń bí. ṣọ́nẹ́dì kí n pè ní mi ò lè pè bí ló máa dé bá wa mi nídìí láti pè é. Mummy. Ó wà nínú ilé láti ní wákàtí kan tí mo ti jókòó síta bí báyìí. Mummy, ó rẹ̀ mí díẹ̀. Ariwo ni mo gbọ́ tí mo ṣe jáde. Èmi láláriwo yẹn o. Of Africa. Mummy, ó rẹ̀ mí ni ẹ má bínú. Ẹ káàbọ̀ ma. Ó rẹ̀. Bẹ́ẹ̀ ni Mummy, ó rẹ̀ mí. Kó yá jẹ́ nǹkan tí mo lérò tí mò ń rò lọ́wọ́lọ́wọ́ kó jẹ́ pò ló jẹ́ kó rẹ̀. Àmọ́ tí ò bá ṣòun, èyí ló máa jáde nínú ilé ọmọ mi. Kí lẹ ti ń bá fàgọ́ ẹ rí pé kò kí mi ni. Bọ̀ Àǹtí Ṣọlá, tí mi bá kí yẹn, yín náà lè kí mi náà. Mọ́mì, ẹ ṣe gbé mo sọ pé ó rẹ̀ mí bí mo ṣe gbọ́ ariwo ló jẹ́ ń jáde síta. Kó kí ẹ, kí ìyá ọkọ ẹ kọ́kọ́ kí ẹ. Mọ́mì, ọmọ yóò sí ní báyìí o. Ẹ kí wá máa lọ. Ibi ló máa dé bá mi tí ò bá sí ilé. Béèyàn bá rọ̀jò máa ń dé ni. Ó máa dé bá mi bí. Mọ́mì, ẹ sọ pé ń bọ̀ bọ̀ expect mi. Kì í ṣe pé mo ń bọ̀ nínú ilé ọmọ mi. Bí pé iṣẹ́ náà máa fi rẹ̀ nìyẹn. Ẹ á dé wá bá mi bí. Ẹ ló máa bá mi. Ọmọ yóò sì lè kí ká ṣe báyìí. Mami ẹ jẹ́ àwọlé. Ẹ̀gbọ́n mi ò ní láti dé ká tó wọlé inú ilé ẹ̀gbọ́n mi lélẹ̀. Ẹ jẹ́ àwọlé màámi. Ilé tó fẹ́ wọ̀dà kọ́ ló ti dáàbò lẹ̀kùn mọ́ wáyé. Ṣé o ní kó ti dáàbò lẹ̀kùn ni? Mo rí mú èdè sọnù. Màámi, ayé máa gbà tápá ìyàwó yín ó máa kọ́lé gùnù. Àkọ́yé ló jẹ́ kí n máa yé rédèrèdè. Ẹbí ẹ̀kọ́. Ewo láriwo wèrè tí wọ́n pa náà. Ọ̀dà mi ẹ̀ káàbọ̀. Ká kúkú lé. Irú àdìgbò orí burúkú wò lélẹ̀ náà. Dọ́dọ́dọ́dọ́ torí Ọlọ́run, má pariwo mọ́mọ́ fún mi. Ọ̀rọ̀ tó sọ ó ti máa rìwọ dání àbí? Ẹ jẹ́ ọmọ yìí kọ́lé ẹ̀kẹ́ ìbílẹ̀ Mami, ó kẹ́sì, ṣé ògiri ló ń bá jà ní àbẹ̀rù tẹ ẹgbẹ́ kalẹ̀ tó ń bá jà, àbẹ́yìn ló ń bínú sí tó ń pariwo tó ipá àtìta mo ti gbóhùn rẹ̀. Akọjá tó gbẹ́sùn ilé tó múlẹ̀kùn tó ṣọ́lẹ̀kùn mọ́ wa lójú, òun ló ń bá wí. Ooo, Mami, mo ti ní ẹ má máa pọ ọmọ ọlọ́mọ lákọ ajá mọ́, ẹ má máa pọ ọmọ ọlọ́mọ lákọ ajá mọ́, ẹ fi sóòótọ́ ẹ̀pẹ́ yìí lẹ́bi. Sáà àwọn tó jóbi rẹ̀ sẹ́gbọ́n ọmọ gbogbo eléyìí tẹ́yìn sọ parẹ̀, àbí kí ló fi lámìdá lójú pé òun gangan nìkan ṣe tí ìṣèmi ọmọ yìí gangan ní ara mi ò pé. Ààrẹ ò ṣe ní pé ọmọ bí ẹni. Ẹ wò Mami, èmi ò fẹ́ gbórú nǹkan báyìí o, èmi ò fẹ́ gbórú nǹkan báyìí o. Ó dá mi ṣe máa support ìyàwó yín ni. Sọ gbádùn, máa lẹ fóònù fún oṣù ìjà wèrè ni. Lẹ fóònù mọ́. Wàá lẹ fóònù mọ́. Mami, ọ̀dà ṣé kò sí. Akọni, kí ló wí yẹn? Kí ló wí yẹn? Ṣé kò sí tí mo fi wá sílé ọmọ mi? O ní ṣé kò sí? Mami, kò tí ì tọ̀sẹ̀ mẹ́ta ní ìsìntẹ̀ kú òbí 3 weeks ago lẹ́sìn kú ọ̀lọ́dọ̀ wa. Kí n kú òbí 3 weeks ago. Kí tún wá ní ọjọ́ kẹta síra wọn. O ò lè dí mi lọ́wọ́ pé kí n má wà. O ò tó bẹ́ẹ̀ ilé ọmọ mi ni mò ń wà. Ẹ wo, ọ̀dà nísìn, ṣé tẹ bá fẹ́ wá ibà, ṣé dandan ni kẹ́ ẹ sọ di ajá tó ń ti kolokolo ni? Ṣé dandan ni kẹ́ ẹ máa bọ̀ àti bàkẹ́ tó mú sọ ládání ni? Ṣùgbọ́n bàbá méjì ló sábìmọ méjì fún, kí ló ń jọ ìgbà kan lọ lọ́dọ̀ àwọn ìkànnì àwọn ọkọ tó bímọ fún, tó jẹ́ pé tẹ bá ti mọ̀ ìwà ìbáyìí lẹ́ máa mú dání, sọ́jọ́ mọ̀ kókó ni. Ṣẹláyé báyìí, ṣẹlẹ̀ ọ̀rọ̀ burúkú ní gbòòrò ẹnu, ọ̀rọ̀ burúkú tó wà lẹ́nu ẹ tó fi ń yẹ̀yẹ́ ẹ lélẹ́yìí. Ó rí òkú tó máa mú ni tó máa fi sọ ọ̀rọ̀ ẹ tó máa wọ́ lọ sọ́dọ̀ àwọn tó bímọ yẹn fún. Ẹ kọ́ wa wá síbí báyìí, ṣé dandan kó wá ni. Kó má wá sílé ẹ̀gbẹ́ ẹ̀. Màámi, ẹ̀yin náà dẹ́ ń sọ with pride, ẹ̀ ń sọ inú yín dùn pé àbúrò tèmi tí ìṣẹ̀tàn bí lémi, ẹ̀ ń sọ pé yẹ̀yẹ́ tèmi, inú yín dẹ̀ jẹ́yà inú yín dẹ̀ dùn. Ọ̀rọ̀ burúkú tó wà lẹ́nu ẹ ni. Ọ̀dọ̀ sí ìwà burúkú kọ́ lóhùn hù, ṣé wà burúkú kọ́ lóhùn, kí ló dé tí ò ní lọ́gbọ́n gbé, kí ló dé tí ò ní bùjókòó pẹ̀lú orí burúkú yìí. Ṣẹ́ẹ̀rì ẹ wo bí wọ́n fòkù omi sọ ọ̀nà ẹ̀yìn àgbààgbà náà sọ pọ́jọ́ kan ní máa ń kọ́ tó ṣe bí òye tó wé pa wájú yín o. Gbélé o, ṣé wíwá tẹ wá ẹ lọ lónìí o, Mami ẹ lọ lónìí. Ta ló fẹ́ lọ lẹ́nu? Alẹ́ lọ lónìí. Ẹ lọ ló pa. Mọ̀ yẹn gbà tí ẹ o. Mọ̀ yẹn gbà tí ẹ o. Wọ́n jẹ́ ìdòdì mi, tí máa kan tíṣe nímọ̀. Wàá gbá etí ẹ̀. O ò tó bẹ́ẹ̀ Àkànní. O ò tó bẹ́ẹ̀. Mami. Yẹ kó gbẹ́ létí kí n rí i. Torí obìnrin ni bọ̀dá mi ṣe fẹ́ máa rúdù sí yín. Má wòrán. Torí obìnrin. Kò lè rúdù sí mi. Bàbá lákò ẹ̀wọ̀n òbí rẹ̀ kó rúdù sí mi. Pẹ̀lú akọ ajá tó gbé sínú ilé. Ọ̀dà o, àjọṣojú èmi àti ẹ o. Kó wà lù lójú mi kí n rí i. Ẹ kíra yín.
Mami, bọ́dá mi máa ti bọ́dá mi ń bínú. Jọ ewúrẹ́ tó ń bínú tó ń fẹsẹ̀ kalẹ̀ kí ló yẹ fún lọ́wọ́ ẹ̀ ṣe ṣọ́mọ àná mi ni kọ́rù wọlé lọ fún mi jọ yẹyẹ kò wá kò wọlé ó ń bínú kí ló kọ́ mi pé èèyàn ń bínú ṣé mi ti ẹ̀rọ ojú yàn pé èèyàn ń bínú ni yẹyẹ. Akọni má bàbá àwọn ọmọ mi jà mọ́ náà ṣé mo pé àwọn èèyàn máa pé títorí mi ló ṣe ń bá wọn pariwo ṣé rí gbogbo nǹkan tó ń sọ yẹn ó ti mọ́ra ìwọ náà mọ̀ pé ó ti mọ́ra kì í ṣe òní náà ó dáa jọ. torí kò ṣe pé mo ń bá wọn jà tó bá sọ pé torí títí ẹni ó tó bí ojú bẹ́ẹ̀ lọ àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn àwọn ọ̀rọ̀ kò bá kò gbé ni àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé táwọn bí wọ́n ṣe ń bínú bá ìjà pariwo lóòrèkóòrè nígbàkúgbà tó bá ti wá síbẹ̀ yẹn tí fámìlì tiẹ̀ kan náà bá ṣe kòǹgẹ́ tó bá ní sàásìkò ńkọ́ wọ́n pè ní akọ ajá kò yé kó pa àfilé ọmọ àwọn lẹ̀. I understand. ìwọ lè understand ẹ̀ torí pé wọ́n bí eré wọ́n tó eré ìwọ gangan tún ra ẹbí ṣé àwọn ọmọ báyìí mi tí mo jọ́ ọmọ wọn gangan ni mi ò pé àwọn òru gbogbo yẹn wọ́n tún máa bọ̀ wọ́n máa gbé Sọlá dání ṣebí Sọlá níbi ọkọ tẹ̀ bó láwọn bàbá ọmọ kí ló dé tí ò dúró sílé bàbá ọkọ tẹ̀ tó jẹ́ pé always tó bá ti débi báyìí bí mọ́mí bá ṣe sọ lónà máa sọ. mo understand but at the same time jọ ọkọ mi ó yá má bínú. ìwọ gangan ló yẹ kémi bẹ́ẹ̀ pé kó jọ́ torí ọlọ́mọ bínú gbogbo nǹkan tí ò bá wù kẹ́nibọ́dì sọ látòrí mọ́mí àwọn àbúrò mi ẹ̀gbọ́n mi ni anybody tí bá jẹ́ family àbọ̀rẹ́ mi tó bá sọ ṣáàjọ́ torí tọ́lọ́ má bínú. ọkọ mi mo ti gbọ́. mo fọlọ́run bá bẹ̀rẹ̀. ó ti mọ́ mi lára. bọ̀ Akànnì wọ́n ti dé nísìn kí náà máa jẹ wọ́n máa jẹun. wọn ò ní mọ̀ sí pa mánéjì ara wa ni ìyẹn náà pẹ̀lú nǹkan tí mo máa fi sọ pé kí wọ́n máa wà wọn ò ní mọ̀ pa mánéjì ara wa èmi àti ẹ̀la wọn bá ṣe jọ ń yí síra wọn. bẹ́ẹ̀ni àmọ́ wọ́n ti dé nísìn kí ni ká ṣe fún wọn báyìí. o torí mo ṣe gbọ́ pé wọ́n ti dé báyìí mo dẹ̀ mọ̀ pé wọ́n ti máa bẹ́ẹ̀ fa wàhálà ńlẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí n gbọ́kadà wà 900 naira lówó tó bá mi kó sọ kò gbọ́kadà 400 mo bí àbókí yẹn gan ni ok 500 naira lukú lọ́wọ́ mi sí kí ni kan tá fẹ́ 500 naira ṣé gàrí rà fún wọn sì tí òtún ní máa rojọ́ pé gàrí náà gbé fáwọn. ó ga ọ anyway mo fẹ́ lọ sọ́jà tẹ́lẹ̀ ṣùgbọ́n mi ti lọ ra ọjà mo ṣe láwọn change kan lọ́wọ́ so kò pọ̀ náà dó but at least a tẹ̀ máa fi survive for sometimes bí a kì í lọ sọ bẹ́ẹ̀. ìwọ wa máa gbọ́ mi ò ní o máa dáná fún wọn mi ò ní o máa sọ bẹ́ẹ̀ n ó bínú kọ́lé bínú ra mọ́tò olówó ńlẹ̀ ni o. bẹ́ẹ̀ni. gbogbo tó bá máa ṣe má sì ju àjápa ọbẹ̀ lọ tí ò ní náà wá lówó púpọ̀ kó o dẹ̀ jẹ́ kí n mọ iye tó o bá ná tálásìrí bá ti bò kí n lè dá padà fún ẹ má sí ọbẹ̀ kan tó máa jẹ́ kán jókòó tán fi wò máa wò pé báyìí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta kan bẹ́ẹ̀ táwọn máa lò. ọkọ mi mo ti gbọ́. òótọ́ ọ̀rọ̀ mo sọ fún ẹ o tí wọ́n bá ló ń jẹ nínú ilé bóyá wọn ò lọ bóyá wọn ò ní lọ ọkọ̀ kò tí wọ́n bá wọn bá ṣe dọ́gbọ́n mánéjì ara wa. ẹ̀lẹ́ o ó jàre. mo máa ń gẹ̀ẹ́sì yóò sí wa mà. kí ni ó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀bà àtẹ̀kan tí wà tọkọ ẹ̀tẹ̀ ti jọ múra yín lọ n tó gbé wá fún mi lélẹ́yìí èmi mo lè lójú ẹ̀. mọ́mí kí lè wá fẹ́ jẹ mà. ó ṣe sọ̀rọ̀ ẹ̀bà ó mọ ẹ̀bà tó máa ń ro àwọn ẹ̀bà kan lórí iná tó máa fẹ́lẹ́ tí ò ní ní kókó ẹ̀bà yẹn ó mọ̀ pé ẹ̀bà la bí ni mí a wá sí ẹ̀fọ́ rírò tó wá rí ẹja tútù yẹn wà dín apá kan apá kejì ìdajì tó kù wà bọ̀ tó wá fẹ́ bu ọbẹ̀ fún mi àwa mọ ẹja dídín méjì wà mọ ẹja bíbọ̀ méjì ní kíákíá kò gbọdọ̀ pẹ́. àǹtí Ṣọlá ṣé ẹ̀bà náà ní kí báyìí náà tẹ̀. sọ́ṣẹ̀ ìjẹun bíi ni ọmọ kan tó bá ti jẹ̀bà irun máa ń ro ni tó bá jọbẹ̀ ẹ̀fọ́ ó máa ń yàgbẹ́ ó ń béèrè pé ṣé kó bá tẹ̀bà. àǹtí Ṣọlá ó yá kí lẹ́yìn fẹ́ jẹun báyìí. anyways poundo lòun èmi jẹ. bẹ́ẹ̀ni o gbọ́ nǹkan tó sọ. ṣé ẹ̀gbọ́n kan tí mo sọ poundo ni mo sọ o mi ò ní kẹsẹ̀ lọ sọ́jà kẹ lọ ra iṣu kẹsẹ̀ wa máa gún yán o poundo lòun mi ń jẹ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí mi ò fẹ́ ẹ̀gúsí Ìjẹ̀bú o ẹ̀gúsí onídídá yìí tó máa ń dàbí ẹran lẹ́gbẹ̀ẹ́ ẹran ṣẹ́gẹ̀tẹ̀. bẹ́ẹ̀ni. ṣẹ́gẹ̀tẹ̀ òun fẹ́. jẹ̀fọ́ tí mọ́mí fẹ́ jẹ. ẹ̀gúsí. àní ẹ̀fọ́ máa ń yà nígbẹ̀
ẹ pẹ̀lẹ́ ìyàwó wa. Kẹ́tẹ̀ fi ronú náà díẹ̀ mọ́ mi. ẹ bá mi gbé ẹ ṣe. Okay ma. Ẹ̀bà, fáńdò, ẹ̀fọ́ àbí mọ́mí, ẹ̀gúsí. Ẹ̀gúsí, ẹ̀fọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ kó fast wá sí like ebi tí ń pa wá o. látàárọ̀ ta ti wà níbí. Ìyàwó yín mà ti sọ nǹkan tá fẹ́ jẹ dóni. mo ponú pọ̀ ni. Màámi, ẹ̀yin gan burú. ṣé gbọ́mọ̀ ìyá tó o ní. ọ̀sẹ̀ mẹ́ta yẹn máa pé nígbà tá a máa lò. Ṣé lóòótọ́? Ó máa rò pé fi ń ṣeré ni. èmi máa sọ̀rọ̀ kọ́ máa sọ pé mò ń ṣeré. àfi tó bá ń lọ. tí ò bá ń lọ ọ̀sẹ̀ mẹ́ta yẹn máa pé. Ó ti ẹ̀ dìjọ́ tó gbúdọ̀ lọ. Ó máa lọ ni. Very important. It is well. It is well. Bí mo ṣe wà ní ìgbọ́dọ̀ pa ẹ̀kan ní mi tí mo kàn ní ìgbà mi gẹ́gẹ́ kọ́ ni mò ń ní mi ìgbà òkè. Ó ga o. Mi ìgbà òkè ìwọ̀nba ni wọ́n máa ń gbóná mọ́ tí ò ń sọ kà. Wàhálà máa mi ti pọ̀ jù. Sẹ́yìn òkè níyà ni mo níyà ni. Over a week ìsìn làwọn àti Ṣọlá ti dọ́dọ̀ mi. Over a week ìsìn ni àǹtí àti Ṣọlá náà ti dọ́dọ̀ mi. Me understand. Ṣé nínú one room self-contained náà? Wàhálà ìsà mo fọlọ́ múra. Ó wá lè débi pé látọjọ́ tí màmí ti wá dé orí bẹ́ẹ̀dì yẹn ni wọ́n ti wá sọ lémi di wọ́sùn à ń gbénú yàrá kan ẹ̀yin ẹ̀ ń bọ̀ ẹ̀ tún wá mú Ṣọlá ẹ̀ tún mú yẹn dání ìyẹn nílé ọkọ tiẹ̀ kókò kò lọ ọbẹ̀ ó bímọ fún bàbá méjì kò dọ́dọ̀ kankan dé sínú wọn gbogbo wà burúkú ti bẹ lọ́wọ́ màmí ni bẹ lọ́wọ́ Ṣọlá náà wọ́n ti pọ̀ gbogbo orú burúkú tó àwọn ti àgbà àbájẹ́. ọ̀rẹ́ ti pọ̀ jù. bọ́dá mi bí ṣe ń dùn mí ni mo ṣe ń sọ yìí. mo ń gbọ́rọ̀ ẹ̀ but don't. every day no máa frustrate ayọ̀ ọmọ yẹn wọ́n ti sọ lémi di wọ́sùn tó bá gún yẹn wọ́n á ní ọmọ gún bó tẹ́ bà bó rọ àmàlà kò sí nǹkan tó lè ṣe fún màmí tó lè tẹ́ màmí lọ́rùn nínú kò sówó yìí a ti sọ pọ́ọ̀tù ọbẹ̀ dọ̀nà mẹ́ta nínú ilé. why. mo sọ nǹkan fún yín sà òótọ́ ni mo sọ fún yẹn. why bí báwo. tí wọ́n bá ro ẹ̀fọ́ fún màmí wọ́n á sọ lóòkì ń jẹ̀fọ́ ó máa wọ̀ nínú tí màmí tó bá ní kán bá wọn tẹ̀bà kò gbọ́dọ̀ tẹ̀bà fún Ṣọlá wọ́n á ní tí Ṣọlá bá jẹ̀bà inú wọn máa rún kò dẹ̀ mówó tiẹ̀ kó tó bá kò mówó kó ra nǹkan tó fẹ́ jẹ gbogbo owó tàjọ ọmọ yẹn láti fẹ́ ná tán. bóyá mi before kò tó di pé àwọn gangan dé nǹkan kan ò lọ déédéé níbi iṣẹ́ gangan fẹ́mi náà tí má pàtẹ́ báyìí látàárọ̀ dalẹ́ ìjọ tí n bá ti lè ronú rántí ọ̀rọ̀ wọn báyìí ẹ wá ti sọ lémi di pé láàrin oṣù kan ẹ máa lọ̀sẹ̀ kan láàrin oṣù kan ẹ máa lọ́jọ́ mẹ́wàá láàrin oṣù kan ẹ máa lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti wá sọ pé wá táwọn wá ẹ̀ nísìnyí o pé mo fẹ́ mọ ọkọ o ọ̀sẹ̀ mẹ́ta làwọn máa lò. anyway Akànní. sá. let me say this tí n bá ní nǹkan tó ń sọ yìí pé ó ṣe é gbọ́ níta kò ṣe é gbọ́ because mi ìrírí tí èèyàn ti máa bí ọmọ jọ tó máa ní ọkùnrin yẹn ọkàn péré inú àwọn ọmọ ìwọ̀n yẹn tí wàá lọ wá máa fi ayé ní lára wàhálà mi ò fi ipò yẹ kó rí bẹ́ẹ̀ but all the same wà ní sùúrù. gbígbà wo sà. o ní í ṣe kó ló fẹ́ torí pé màmá ẹ̀ ń fún ẹ ní wàhálà bò ń dẹ̀ láàmú ó máa ń rí bẹ́ẹ̀ lẹ́ngbà míì o máa sá fún o lè sá fún wọn. bọ̀dá mi aláṣìírí tí ò tí ì bò ni tá aláṣìírí bá bò ó ní ibi tí ọjọ́ délé ni tí aláṣìírí bá bò máa gbalé síbi tí wọn ò ti ní rí mi mọ́. nírọ̀ àwa tòsí náà ló máa gbé. ó dáa. a lè máa rí ẹ wà lè máa rò náà. mo ti gbọ́ tí bó àṣàwọ̀ sẹ́yìn tí orí tó máa di ìnísìn mo ní plan ọ̀la tó máa di ìrọ̀lẹ́ tí máa ń bọ̀ láti ibi tí mò ń lọ màá máa bọ̀ lọ́dọ̀ ẹ̀. bọ̀dá mi má jẹ́ òtó rọlẹ̀ wàhálà yẹn ti pọ̀ jù ẹ má jẹ́ òtó rọlẹ̀ tó bá ṣeé ṣe gan lẹ́nu mi ò bá ní kẹ́ ẹ dọ́gbọ́n yọjú sí wọn kẹ́ má sì bí ẹ pé mi àti ń jọsàn kankan tó wá dé pé kẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé mi gẹ́gẹ́ mo wá ṣàlàyé mo wá rojọ́ fín ẹ jẹ́ kí wọ́n mọ̀ kí wọ́n fi ní ayé ní ọmọ ọlọ́mọ lá wọ́n ní máa fọ́n sọ bẹ́ẹ̀ káwọn wọn ní fáktírì tán ti sọmọ òròyún ní ọ̀rọ̀ gbẹ́jẹ́ kìnìkan ní dọ̀là kìnìkan ní dọ̀là àmù ìdígélé mọ̀ àyàgẹ̀ǹgbẹ̀ kìnìkan ẹ máa fọ̀rọ̀ ọdún àwọn èbú ara àwọn èbú tó yẹ pé tí ẹ bá gbọ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀bá kúgbe ẹ máa sọ́sọ́ ọmọ ọlọ́mọ ọmọ tí ò nílé ọkọ gbé ẹ̀ fọ̀rọ̀ ọmọ ọlọ́mọ tó wà ní lọ́dọ̀ ọkọ tiẹ̀. That's another thing. gbogbo ìwà yẹn gẹ́gẹ́ ní tó padà di wá rìn wèrè kó tí pọ́ ti àsìkò dádì ò tí ì tó ọjọ́ ọkùnrin ò tí ì tó gbogbo àwọn ìwà burúkú yẹn ìwà burúkú tí ń bẹnu mọ́ mi ìwà ń gẹ́ ló padà di wá rìn wèrè kì í ṣe pọ́jọ́ ọkùnrin dádì wa ti tó wàhálà wọn ti pọ̀ jù kò sí pàtẹ́ ìhùn ní sọ̀rọ̀ gbẹgbẹ àwọn èèyàn ní sọ gbélé bọ̀dà mi wàhálà yẹn ti pọ̀ jù. ní sùúrù mo ti máa wà. ọmọ ọlọmọ obìnrin tó yàkọ̀ bí wọn wò ní lọ́dọ̀gbò yẹn wò mẹ́ọ̀ sọ́kọ̀ yẹn máa gbà wọn láàyè. well understood nǹkan tẹ́mi kan rí tó jẹ́ problem fún mi like you just said mo rú Ṣọlá ó bímọ fọ́kọ kìíní
ó bí fún kejì kò wá rí ilé kankan ni wọ́n dé sí. ibo ló ti fẹ́ rí ilé kankan dé sí. àwọn dẹ̀ rí ilé padà síbẹ̀. wọ́n ṣe máa rí ilé padà. So from there náà ni mo ti máa pick ẹ and I will even tell her mi ní jẹ́ kó mọ̀ pé mi àti ẹ àjọsọ kankan. bọ̀dá mi just calm down. bọ̀dá mi ẹ má jẹ́ ntọ́ yìí tó bá jẹ́ pé kẹ́gbọ́n yín mọ̀ wípé mi mo wá rojọ́ fi ń lọ̀rọ̀ fi máa ní ojútùú ẹ jẹ́ kó lójútùú láti lẹ̀. èmi ò fẹ́ gborí burúkú yẹn wàhálà yẹn ti pọ̀ jù. fọkànbalẹ̀ wàhálà yẹn ti pọ̀ jù. mo promise ẹ ọmọ tí yóò ilé ọkọ gbẹ́ fọ́ọ̀rù ọmọ ọlọ́mọ tó wà ní ọkọ ṣẹ́dú ọmọ rí gbá tiẹ̀ lé ní ìdíjókòó pẹ̀lú orí burúkú gbogbo wa burúkú ti bẹ lọ́wọ́ máa mi pátá ní bẹ lọ́wọ́ rẹ̀ ẹ wo àti mi ní ìsìn tán fẹ́ wá gbẹ́jẹ́ mọ́ àǹtí mi kàn ọkọ tí mo gba nọ́ọ̀sẹ̀sì ní mọ́mì mi ò ṣe ń lọ síbẹ̀ wọ́n gba àwọn ìyẹn tó jẹ́ pọ̀ olóògógóró ni. ọmọ tó ṣẹlẹ̀ mo understand plight ẹ pains ẹ mo mọ̀ I can feel it ṣùgbọ́n ní sùúrù fún mi ọ̀la tí n bá ti ń bọ̀ láti ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí mò ń lọ I will be coming straight to your place. Just calm down. Fọkàn balẹ̀. Ma wá. Ma worry. Don't worry. Please. Ẹ ṣé sà. Wàhálà wọn ti pọ̀ jù èèyàn níyà mo níyà ni. Wọ́n dà fẹ́ yọlé ayé lẹ́mìí mi. Kí ni mo fẹ́ pè ọ̀rọ̀ àǹtí? Mo máa ń bá wọn sọ̀rọ̀. Ọlọ́run àgbà lọ́wọ́ bóyá máa ń ṣe ìṣá. Hello bọ̀dá mi ẹ káàárọ̀. Báwo ni àbúrò? Báwo náà tiẹ̀? Fine sir. Ẹ jọ̀ọ́ mo pe nọ́mbà màámi nọ́mbà wọn ò lọ. Ò ń pe nọ́mbà màámi kò lọ. Ṣé ìwà ń lé ṣá? Òun tá a gbó sọ ni mi ọ wà ní déédéé sí. Ṣé kò sí? Ẹ ti jáde. Ẹ má wọrí ìgbà ìbẹ́ máa bọ̀ wá sọ́dọ̀ yín. Mi ò gbọ́. Wàá máa bọ̀ wá sọ́dọ̀ mi torí kí ni? Màámi àti ẹ̀gbẹ́ wà lọ́dọ̀ mi ó fa 10 days sísìn ìwọ náà tó wà tó wá ṣàwọ̀sùn nínú yàrá mélòó mò ń lò. Ṣé mi nìkan máa kọ́kọ́ ní fámìlì ni? O tún lè dásun lé mọ́. Òfin ìwọ náà tún ẹ máa bọ̀ kò sáyé o. Àmọ́ màámi àti ẹ̀gbẹ́ ẹ̀gbọ́n tó wà lọ́dọ̀ mi látọjọ́ tán ti dé sí mi ò ní sinmi ìjànà báyàwó mi dàbí orò ìwọ náà tún fẹ́ wá torí kí ni yàrá mélòó mò ń lò kò sáyé o má gbà má jẹ́ kí n rí ẹ o mi gbọ́dọ̀ bẹ́lẹ̀ o tó bá gbà mí gbọ́dọ̀ bẹ́lẹ̀. Ẹ wo torí ẹ̀rù ń bà mí ni o ẹ̀rù ń bà mí àti sùnlé torí ó ní bọ̀bọ̀ kan tó máa ń wé ẹ̀gbọ́n mi wálé ó dẹ̀ fò fẹ́ǹsì lóru àná mọ́júmọ́ tó ń pè wọ́n níbi ojú wíńdò mi pé ẹ ibo ló wà máa bọ̀ wá bá mi ń ta kìnnìkan kò mọ́pọ́ wà ń lé tó fò fẹ́ǹsì ẹ̀rù ń bà mí o. Bọ̀bọ̀ kan tó ń fẹ́ gbọ́ ẹ ṣé kan ní àwọn bàbá ọmọ rẹ̀ àbí ẹlòmíì tó ń fẹ́ ó wá fò fẹ́ǹsì wọlé ọ̀dọ̀ wa lóru àná mọ́jú. Bẹ́ẹ̀ ni o bọ̀dá mi. Ó dáa kò ní sí problem. Àwọn mélòó ni wọ́n wá? Mi lè sọ ọ̀bọ̀ òun nìkan ohun tẹ̀ nìkan ni mò ń gbọ́. Má wọrí ìwọ sì máa pe nọ́mbà mọ́mì ó lè jẹ́ network issue tó bá wá rí mọ́mì bá sọ̀rọ̀ try láti pe ẹ̀gbọ́n ẹ tó bá gbé má sọ pé òun ló fẹ́ bá sọ pé ó fẹ́ bá mọ́mì sọ kó wá explain gbogbo everything kó explain fún mọ́mì. Ok torí ẹ̀rù ń bà mí láti sunlé lálẹ́ yìí o ẹ̀rù ń bà mí o. irọ́ kò ní sí láburú tó ti yẹ kò ní sí láburú èmi alẹ́ ló yẹ kí n máa lọ́lé bọ̀ màá tètè lọ́lé torí nǹkan tó sọ fún mi màá lè explain fún mọ́mì. All right sir. tó ti ẹ má wọrí èmi náà tètè lọ́lé all right my dear kó take care fọkàn balẹ̀ ṣó gbọ́ all right dear kó take care. All right sir. Bye. Ó dàbọ̀ sir. Ọmọlọ́mọ wọ́n fi dẹ́rù bá ni. bébì wọn ò fi dẹ́rù bá o ọ̀rọ̀ ìjọba le ju gbogbo yẹn lọ pẹ́lá ó gbọ́n burúkú ó gbọ́n ju èjì ẹ̀ lórí tó yà tètè láàánú ju gbogbo ayé ó ní kí ni lọ́ọ̀fù wá pẹ̀lú. But ẹ mọ̀ pé ó right now you should understand ó right now kí ni love wá pẹ̀lú prison 5 years. Of course gọ́ọ̀mẹ̀ntì le ju gbogbo yẹn lọ ẹ̀wọ̀n yẹn gan ó lè má tó jẹ́ 5 years wọ́n tún lè sọ di 10 of years. Seriously bọ́mì ní parọ́ mo like bí ó ṣe yà bèrè síwájú Ọmọlọ́mọ. ó jẹ́ ọkọ ẹ̀rù pọ̀ bẹ́ẹ̀ o tó dé bẹ́ẹ̀ rí ògo lọmọ yẹn. ògo ni in fact. ó sọ fún mi ò gbàgbọ́ ni ó sọ fún mi pé ó lè jẹ́ ara ẹni nǹkan wà pé ó lè jẹ́wọ́ lo ò dá pé lọ́kùnrin ẹ lè máa mú táwọn èèyàn náà kó o dá pé ńgbà ìbá mi lè tọ́ yẹn tún mu tàyà ojú wèrè wo lo fíìmù tí bá gbá ojú ẹ̀ mọ́ ìgànnà wà ní kí lélẹ́yìn Ọlọ́run ọmọdà láàrin yín ọmọ tó yẹ kó máa mú kọ́ọ̀pù kó gbé bí ọmọ yìí má dákẹ́ ní inú ọmọdà àníkà tí ẹ̀ ṣèkan lójú mi kí n fi bóyá ẹ̀dà ọ̀rọ̀ ló ń bẹ ẹ̀dà ní bóyá ti dùbúlẹ̀ ní káwọn bí tá à ń lọ. ọyàn rèé gágágá ìdí rẹ̀ bá ti gbé yẹn pọ̀n báyìí kó tí ẹ fẹ́ yọkọ ju ọkọ ẹ lórí kó wá pọ̀ ọmọ yẹn sẹ́yìn kó ọmọ yẹn jókòó sórí bàtà sí yẹn irọ́ ni àfi ká máa rojọ́ ọlọ́rọ̀ ká máa rojọ́ ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó pàbáyọ̀ mi ìlú ẹjọ́ òun lè máa rò káàkiri ó lè
máa sùn tí tóun sùn tí náà fún ọlọ́pọlọ. bó bá ti ń gbórí lé eléyìí bàkà sí náà rèé ó lè lọ́pọlọ. ìwọ lọ́rùn kò bá. sọ́pọlọ tó ń rò. a ní kí wọ́n yé òye a ní kó o pa ó pa. kẹsà ti gbé díríkì síwájú kẹsì máa mú ni. ó ṣe láyé ọmọ ẹni ìbájọ ni àbáyọ ìwọ àkànní tó jẹ́ pé wọ́n ti ọkùnrin nínú àwọn ọmọ mi tó yẹ kí n ti máa gbé ọmọ bíi mẹ́rin bíi márùn mẹ́fà kí n máa gbé wọn jó ó jókòó kalẹ̀ ó tojó òṣì ó tojó orí burúkú bẹ́ẹ̀ bá mẹ́lẹ̀ tán ẹ tún gbé táyà náà kẹ́ ẹ gbé sí wọn lẹ́nu kí wọ́n mú pẹ̀lú ẹ̀ máa gbádùn tiẹ̀ o ilé ọlá ló wà òun kú gọ̀ ẹni bá ti fẹ́ni tó gọ̀ ẹni bá gọ̀ náà bó bá ti gbọ́n ẹ lè rí nǹkan mú jẹ lára ẹ̀ mọ́ àwọn gọ̀ wọ́n ponú gan wọ́n fọ́ fún wọn tún gbé mú òpònú ayélujára ẹ máa bá yí ẹ lo yí ṣí ọ̀ pọ̀ ẹ̀. ìwọ lọ́rọ̀ bá bó ti ẹ̀ jẹ́ ọkọ mi bó ti ẹ̀ jẹ́ ọkọ. àní kó o má tọrọ ọrú àdúrà bẹ́ẹ̀ yẹn mọ́ tó bá tó àsìkò God time is the best tó bá tó àsìkò tó náà fẹ́ ṣe gbogbo ẹ̀ nǹkan tá a fẹ́ lọ́ọ́ máa ṣe fún wa nírọ̀rùn ló dẹ̀ máa jẹ́ tó síwájú mi bímọ ó túmọ̀ sí pé kó bímọ tó máa sóríire jù ó ti sú mi òbí ọlọ́run ní jẹ́ ká rọrùn ẹ̀kún wọ́n sọ títí wọn ni o ọlọ́run ló ń sọ ọmọ o ṣé bí àwọn náà sọ̀rọ̀ ṣé èmi bínú sí ẹ ṣé mo fọmọ bú ẹ rí ni ṣé mo complain rí ni. ó ti sú mi. It's okay God time is the best o fẹ́ gbọ́ ọlọ́run ló máa ṣe kó ń ṣàwà àti gbìyànjú ó wà òkè mi náà wà òkè kan tí mo máa ń sọ nìyẹn ìgbà ìjọba dé tí mo dágbó ẹ lẹ tó sáà ń bẹ̀ mí kí n má bínú kí n má ṣe kíní kan kí wọ́n má di pé ọ̀nà máa sọ lẹ́nu ó ti mọ̀ pé kò sí bí a ti máa porí ajá tà ní porí kòkòrò tó àìpé ó ti jẹ́ kí wọ́n lọ látọjọ́ ẹ̀ ní tí ó gbélé o máa rí èèyàn ò lè ní àsìkò dùnnú èèyàn ò lè ní àsìkò ẹ̀jọ́ mẹ́tì èèyàn ò lè ní àsìkò tí èèyàn fẹ́ wá pẹ̀lú ìyàwó èèyàn bá fẹ́ sùn àjọ wọ́sùn náà ni àtúnjókòó àtúnbọ́ta fún wọn gbogbo náà tó wá bá wọn bíbà. má ronú o lórí ọ̀rọ̀ ọlọ́mọdé. It's not fair but mo ti. ọlọ́run ló máa ṣe kò ń ṣàwa àwa kọ́ la máa ṣe ìgbìyànjú ní tiwa ọlọ́run ló máa jẹ́ kí ìgbìyànjú yẹn kó já sí nǹkan tá a fẹ́. àǹtí mi. o ṣé àbá mi. ẹ pẹ̀lẹ́. o kó àbẹ̀wò. ẹ wo. ṣé mo dúpẹ́ o. ọjà wò pé mo ń láti yọjú sí àǹtí mi. báwo lẹ ṣe wá manage. kò ní bá ṣe manage tí bá wáyé báyìí tẹ́lẹ̀. àti pé ìgbà wo ni ẹ ti dé sọ́dọ̀ Àkànní. ṣé kò ń lọ bí ó dìjẹ́ wà lẹ́nu ṣá. tẹ̀sí dé. bẹ́ẹ̀ni. 10 days sọ́dọ̀ Àkànní. bẹ́ẹ̀ni. nígbà tí a fẹ́ lọ. mo ń wò bóyá títí ọ̀sẹ̀ tí wájú lọ́hùn ṣá. ìyẹn ti pọ̀ jù. kí ló ṣẹlẹ̀. ní one room apartment a room self. ẹ dẹ̀ ti lò 10 days. ẹ̀dùn one plan láti lò another 1 week. kí ló fi ń ṣe yẹn. ìyẹn ti pọ̀ jù. ti ẹ̀dùn tó máa fẹ́ ṣeré ọmọ nulẹ̀. tó máa fẹ́ ṣeré ọmọ. torí Ọlọ́run ṣé mo mú lẹ́sẹ̀ dání ni. èyí tó ti ń ṣe láti ìjọ nǹkan bó ló ń dà sí kì í ṣe ẹ̀yẹsẹ̀ ló ń dà sí ni. bí ẹ ṣe ti sọ fún ọmọ ènìyàn àbí. bí bàtà lẹ́rù kò kẹ́rù ẹ̀ kó máa lọ. àǹtí mi. àbúrò. àǹtí mi. lẹ́ẹ̀kan. nígbà tẹ bímọ tó dàgbà tó bẹ́yẹn tó dẹ̀ ti máa rí ṣó wá lẹ́tọ̀ọ́ ẹ dẹ̀ mọ̀ pé condition bọ̀bọ̀ yìí kò tí ì lọ fà kò tí ì rí kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ẹ dẹ̀ ń dó tinú yàrá kan inconvenient ni ẹ̀ náà. ẹlẹ́sẹ̀ òsì méjì tó gbé wọlé tó bá yá lè lọ kẹlẹ́sẹ̀ gidi wọlé. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ then another advice ni pé ẹ má ẹ̀kọ́ ju lẹ́ni tẹ fẹ́ lò ẹ lò kílẹ̀ oṣù tó bá dọ̀la ẹ fi wọ́n lẹ̀ mọ́ ìwà yẹn ní ìdẹ they have to be on their own. ẹ̀rọ ló pa èmi ò lọ lọ́la tó bá jẹ́ torí Ṣọlá torí ni àjọ wá bí àjọ máa kú òbí ni. ṣé ẹ̀yin àti Ṣọlá jẹ́ gẹ́gẹ́ bí ìgbé àti kára wọn tó ń jẹ́ pé gbogbo ibi tí ìgbìyànjú bá ti ń lọ ìkarahun ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé kí ló ṣẹlẹ̀ kí ló dé. ó ṣe fi Ṣọlá lẹ̀ fi Ṣọlá lẹ̀ kẹ́ tí ò bá tẹ́ bí pé lọ́rùn kókó jáde kó yẹ kéèyàn gidi wọlé ẹsẹ̀ ni ò dá tẹ́sẹ̀ bá dá ni ọkọ̀ àti rí jájẹ jù báyìí lọ. ẹ̀gbọ́n tẹ́yìn náà ń sọ fún ara yín Ṣọlá ọ̀hún mélòó ló bímọ fún. èmi ló ń bi léèrè ọ̀nà mélòó ló bímọ sí. ẹ̀yàn mi ọ̀nà méjì. ẹ rí lé lọ síbi kankan nu wọn ẹ wá ní kẹntọ́ àánú ilé ọkọ títí ẹ ní kó máa lọ sílé bàbá ẹ. nǹkan tí wà àti Àkànní jọ ń sọ nìyẹn ṣé ẹ ní okùn tẹ́ bá fi wọ́ Ṣọlá lọ sílé ọkọ yẹn sọ́dọ̀ àwọn méjèèjì yẹn lókùn tẹ́ bá fi wọ́ wọn
ẹ fi Ṣọlá lẹ̀ mo rò pé màá lè sìn ẹ́ síwájú sí ni mi mọ̀ pé ọ̀tọ̀ ni tó bá wà ọ̀tọ̀ nìkan tó rán. ó ṣe àbá mi bá mi kí ìyàwó ẹ̀ tó bá délé. ẹ̀bẹ̀ tí mi fẹ́ bẹ̀ yẹn mọ̀ ẹ má bínú mi láti ṣe bẹ́ẹ̀ mo kàn ní kí n mọ bí àlàáfíà yẹn fẹ́ rí bó ṣe ń lọ ni lady yẹn tẹ́ bá rẹ́ rí pé ara ẹ̀ kò túraká gílọ́gílọ́ ló ń ká because ọ̀padà pọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe wá ń bí ọmọ yín wà ń bí ara ẹ̀ ò lè yá kárẹ̀ má yá ẹ má pẹ́ kárẹ̀ má yá mo ti gbọ́ lẹ́kan tó bá di ọ̀sẹ̀ tòun tó ń bọ̀ máa kúrò níbí tó ti gbọ́ ó ṣe o bá mi kíyàwó ẹ̀ tó bá délé àtàwọn ọmọ ó ṣe o ìyá sí abójúgun lẹ́gbẹ̀ẹ́ etí tó bá dé kó bá mi kíyàwó ẹ̀ o. àǹtí mi ọ̀bọ àǹtí olójútì lóòótọ́ you can imagine àgbàlagbà bẹ́ẹ̀ yẹn ẹ tún wá fẹ́ lò under 1 week lẹ́yìn 10 days nínú one room self-contained ọlọ́run àbáyẹn ràn. Olúwa kú iṣẹ́ o Olúwa kú iṣẹ́ o ìyọkọ mi ẹ kúlé o. ẹ ǹlẹ́ káàbọ̀. Olúwo ṣé mo lọ láyọ̀ mo dé láyọ̀. ìyọkọ mi ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ sọ́bẹ̀ tó wà ní kitchen yẹn. as in ọbẹ̀ tí mo sè láàárọ̀ kí n tó lọ síbi iṣẹ́ tí èmi àti yín jọ jẹ ìyókù ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí nínú pot. ó dà o ìgbà tẹ́yìn kúrò nílé láàárọ̀ yìí tẹ́ ń lọ bí iṣẹ́ kí lẹ fi sílẹ̀ fún mi láti jẹ. so ìyẹn ló fún ẹ ní audacity ìyẹn ló tó fi jẹ everything òun ló fún ẹ ní audacity tó fi parí gbogbo ẹ̀. tí mo bá ní kí n fi orúkọ mi hàn Ṣọlá tí mo bá ní kí n fi bí pẹ́ hàn ẹ̀ ajá ò ní délé gbé tí o bá rí mi bẹ́ẹ̀ wá gba another place ni kí ló ṣe é gan náà kí ló fa gbogbo rubbish yẹn tó gbé mo ti ṣe bí ọ̀dẹ̀ fún yín nínú ilé ó lè jẹ́ everything tán ó lè nǹkan tó jẹ́ kó rí ilé ọkọ gbé náà nìyẹn àtọ̀lé ọ̀dẹ̀. ṣé ìyẹn Bímpé náà tó máa ṣe bí ìdìdìrìn káàkiri ní gbogbo ilé mo ní láti kúrò níbí màámi ìdílẹ́kùn mi sí gbogbo ilé orí mi. Akànnì. ẹjọ́ torí tọ́ náà ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ ìyá sọ́mọ ẹjọ́ mo fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ àtàwọn ọ̀rọ̀ ọkọ̀ bá kò gbé ọ̀rọ̀ àlùfàṣà tí ọ̀dà kọ́ ọmọ sọ sóbì tèmi ti sọ sí yín àbí ìwà kan tí ọ̀dà tíyàwó mi ti wù sí yín rí àbílẹ̀ tó ti wù sí Ṣọlá àbíjà tàn ṣẹ̀ṣẹ̀ jọ jà yìí àtọ́parọ́ mọ́ Ṣọlá àti Ṣọlá pamọ́rọ́ mọ́ ìyàwó mi gbogbo ẹ̀ pátá ẹja fi àwa méjèèjì ẹja fi ìwà fọlọ́ ẹ dáríjì mi ẹjọ́ dénú yín ẹ dáríjì mi ẹjọ́ dọ́kàn yín ẹ dáríjì ìyàwó mi ẹ mọ̀ tiẹ̀ jẹ́ ká tiẹ̀ rò pé kankan ti ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tí ọ̀dà mọ́ mami gẹ́gẹ́ bí ìyá tó bí mi tí n ò níyá mi tí n ò lókè mi lẹ́yìn ọ̀run mo fẹ́ kó gún mi mo fẹ́ kó gún ó sin mi mo fẹ́ kémi àti yín kẹ́ ẹ má sọ fún mi pé ń bọ̀ kí n kàn dé kí n bá yín lé kí inú mi ó dùn kẹ́yìn àti àwọn ọjọ́ máa dọ́ ẹ̀ kẹ́kẹ́ máa ṣàwádà kí inú mi dùn pé bàbá mi ti dé tí ò ní sí pé bóyá mo rí yín mò ń sọ̀rọ̀ pé kí ló tẹ́ ẹ ṣe wá ta ló ní ẹ wá àjọ òun lẹ́kùn bí náà tí ò ní sí ẹ láàrin wa mọ́ mami ẹ jọ̀ọ́ gbogbo tí n bá ṣe fún yín láì dáa torí Ọlọ́run ẹ má bínú mami. wà á túbọ̀ dàgbà. àṣẹ o n tí mo fẹ́ báyìí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tẹ́ ẹ bá fẹ́ kí n ṣe gangan tó gbó fi mí tó gbó fi sẹ́ni tá a fi ní rí jẹ̀gbọ̀n mọ́nú ilé tí mo fẹ́ nìyẹn mo fẹ́ kẹ́ ẹ béèrè ní tẹ́ ẹ bá fẹ́. ìyá bí ẹni wàá bí tiẹ̀ àmín mà. Ọlọ́run ní í ṣe ọ̀rọ̀ ẹ bí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa. àmín mà. ohun nǹkan tó sọ nǹkan tí mo fẹ́ oní kí n sọ. bẹ́ẹ̀ ni màá dẹ̀ ṣe
máa pàṣẹ ni o. Màámi àṣẹ náà lọ bá pa orí adé ìdábàá ẹ pàṣẹ tẹ bá fẹ́ fún mi màá dẹ̀ ṣe. n tí mo dẹ̀ fẹ́ náà ló máa ṣe fún mi. lágbára Ọlọ́run tí nìyí òun yẹn padà. sórí olórí burúkú akọ ajá tó gbé sílé yẹ kó kúrò nínú ilé ẹ kéèyàn gidi wọlé tí mo fẹ́ nìyẹn. wọ́n á jẹ́ pé tẹ́ ẹ fẹ́ nu olórí burúkú tẹ́ ẹ kàn fi sí nìkan lè bá yọkù táì pẹ́ fìyẹn sí ni ọ̀rọ̀ ìdùn sọ ṣé bí kó kúrò nínú ilé ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ṣe sọ yìí ó sì ti kódà ó ti lọ tán tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ó ti lọ bí ẹnu ara ẹ̀yin ẹ̀ kan jẹ́ kí mi béèrè kan lọ́wọ́ yín ṣé ọmọ ọ̀rẹ́ yín kan wà tí ń wọ́kọ àbí ọmọ kan ní àdúgbò yín tí ń wọ́kọ tèmi ò mọ̀ tó jẹ́ pé tóun bá ti kó wọlé bẹ́ẹ̀ kó tó jáde dẹnu géètì ẹlòmíì ó wọlé lẹ́sẹ̀kẹsẹ̀. Akànnì. Obìnrin pọ̀ ń ta. Obìnrin pọ̀ ń ta yàtọ̀ sí eléyìí tí òye sí òpa yìí tó ń jẹun sí ẹ lọ́rùn tó ń mu sí ẹ lọ́rùn tó ń fẹ̀ lórí bí ejò ọká. Àwọn obìnrin tó wà tàtà ṣọyìn bá ti lè kó ara báyìí oyún dé nìyẹn. Irọ́ ni màmí. Ọ̀rọ̀ mélòó ni màá sọ tó yìí ti máa parọ́. Ẹ̀wọ̀n bínú àgbàgbàrà kan gbàrọ̀ àwọn ọmọ kan bẹ tó yẹ pé tásọ mi àtàsọ wọn bá kàn kanra wa báyìí bíi mágínẹ́ẹ̀tì wọ́n ti lóyún. Ló bá tán lóyún bá dé. Màmí àsórí mi ni òpè látọjọ́ tí mò ń bá yín jà ṣé gbẹrù nǹkan báyìí wà aṣọ wọ́kọ̀ kaṣọ báyìí ni. Ló bá tán o. Màmí ẹ wá ṣe wá rí ẹ̀yin náà àgbà náà lè máa sọ pé ní ìbá fẹ́ daṣọ fọ́ọ̀lì èèyàn máa ń pa aláró ni ẹ bá ń ṣe ilé láṣẹdélẹ̀ ẹ kàn bá ń gbọ́ ọmọ kan tó yẹ pé tásọ mi bá ti kaṣọ ẹ báyìí tó bá ti lè lóyún nígbà táwọn ọ̀sẹ̀ méjì sọ̀sẹ̀ mẹ́ta tílẹ̀ bá ti ń sú lójú rẹ̀ tílẹ̀ ń ga tí ń bì tí ń tutọ́ tí òróró so mọ́ tí bá ti lè mọ̀ báyìí ìkànnì wèrè lè jáde nínú ó máa wọlé tiẹ̀ má mi sáré máa gbégbèsè lórí yìí. lọ́mọ bá dé. mi ò ní bá wọ́n tẹ̀. orí ẹ pé lọ́sàn-án yìí o. àwa mi orí ẹ pé. orí mi ò pé tẹ́lẹ̀ ni mo fi ń ba yín dàtọ́ ẹgbẹ́ mọ̀ bá ń bínú ẹgbẹ́ mi tẹ́ ń gbà rè tẹ́mi gbà àti ní tẹ́sán. Àkànní àdé. ìyá nìyá Àkànní o. ìyá Àkànní. ìjọ mo ti bí ẹni lọ nílà káyè jù tó sọ̀rọ̀ ọgbọ́n. Màmí ìdí àti kánmọ́kánmọ́ ẹ sáré bá ń ṣètò rẹ̀ pàápàá àti màmí ní tẹ́rí látọjọ́ ẹ̀ àti màmí ní tẹ́rí ìyá nìyá Àkànní. àwọn ìyá Àkànní àdé. èmi ò ní yọ ọ̀dẹ̀ yìí ní. àwọn ìyá Àkànní àdé. Màmí ẹ ṣe ẹ pẹ̀ fún mi ẹ wá já ṣe pápá ni ẹ tètè bá ń wá kan o kódà tó àìpá bá lè rí lónìí tá a sọ wọ́ọ̀kàn ká sọ lásán ó ti tán. kò sí wàhálà. ẹ ṣe wàá mi. mo ti gbọ́rọ̀ yìí. ìyá ni. àwọn ìyá Àkànní àdé. ọkọ ẹ báwo ni díẹ̀. báwo wá ni mọ́mí báyìí. wàhálà kọ̀mẹ́díà yìí. ṣé ló rẹ́rìn ni. ó fọ́ ní kọ̀mẹ́díà yìí ni màmí ṣe ló yẹ kí wọ́n máa ti fíìmù Yorùbá èmi náà play along pẹ̀lú gbogbo nǹkan náà sọ mo ní màmí ẹjọ́ kí ni nǹkan tí mo lè ṣe é sì tó lè jẹ́ pé jẹ́ òfin ní wáyé nù lè mọ́ wọ́n ní nǹkan tí mo lè wọ́n ní nǹkan tí mo lè ṣe tó lè táwọn lọ́rùn wọ́n ní àṣẹ lọ bá pa àmọ́ èmi náà àmọ́ lórí adé ìdábàá wọ́n ní nǹkan tí mo lè ṣe ni pé kò yẹ kó pa kò ṣe kinní kan tí kàn jẹ́ sí lọ́ọ̀ ti tẹ àyà yẹn kí n lè dànù mo ní màmí tí bá wà lè dànù ṣe ti lẹ́lòmíì fún mi àwọn ọmọ kún gbòòrò wọn làwọn ọmọ kan bẹ kò tiẹ̀ nídìí kẹ́ ẹ ṣe fákàfìkì wọ́n ní kàṣọ yìí kàn kàṣọ báyìí lásán wọn ló ti lóyún. kò fọ́ ni o honestly kò fọ́ ni. bébì ó dẹ̀ ní kò fọ́ ni láti pè ẹnu ọdún díẹ̀ tí wọn náà dá èsì tó ti rírú ẹ̀ rí. káṣọ èmi àti ẹ̀kọ́ kan ra wá ń sìn kéèyàn dẹ̀ lóyún mo ní mo ti gbọ́ mo ní tó bá ti bá mi rí kan táṣọ wá kàkàrà wa lásán tó lóyún mo ní máa lé ẹ̀ dànù ní mo ní kí ló ṣe inú ilé mi dẹ́ èmi náà fi kàámọ̀ sí mo play along pẹ̀lú wọn. Ọlọ́run ọba o. kí ló ṣẹlẹ̀ ọmọ máa nira ẹ lára máa lọ síbi ọjà jẹ́ kí mi náà máa lọ sí ṣọ́ọ̀bù. tí mo bá lọ síbi ọjà tí mo bá máa dé sí lálẹ́ náà báwo ló ń sọ̀rọ̀ báyìí bó ní màá dé sí. èmi ti parí ọ̀rọ̀ mo sọ fún ẹ pé kí wọ́n bá mi wọ́ ọmọ táṣọ wa máa kan aṣọ tó máa lóyún lẹ́sẹ̀kẹsẹ̀ láì ní í ṣe nǹkan kan papọ̀ wọ́n dẹ̀ láwọn máa rí ṣe nígbà wọn bá rí ni. ok ayé ò bá lẹ àbí jẹ́ kí n máa bọ̀ ní jẹ́ kí n bẹ̀rẹ̀ dé ṣọ́ọ̀bù tá a bá dé ṣọ́ọ̀bù ọ̀dọ̀ tiẹ̀ ká máa gbà mí lọ. ó yá jẹ́ ká lọ ń gbà yẹn. Màámi